Iyabo Ojo looked gorgeous throughout. Iyabo Ojo looked gorgeous throughout. Àmọ́ ṣé rí aṣọ tí mo fi hàn yín, aṣọ tí mo fi hàn yín was my best. Was my best. Ṣíṣe ló dàbí ẹni pé wọ́n dá mọ́ Iyabo Ojo ni. Bí pé wọ́n dá mọ́ Iyabo Ojo. Ẹ̀yin tèmi tó bá jíjọ́ mi náà, ẹ invite wa. Àwa náà fine. Àwa náà beautiful. Àwa náà fine. Àní bojú yín jẹ́. Ẹ invite wa next time. Wow, wow, wow. Alhamdulillahi Rabbil Alamin. Iyabo Ojo, congratulations. Priscilla, congratulations. Oko Priscilla, congratulations. Friends and families, congratulations. Fathers of the day, congratulations. Awatawa Ganu síbí báyìí náà, congratulations. Wow. Wedding yẹn was a success. Alhamdulillahi Rabbil Alamin. Iyabo Ojo, àánú lórí gbà. Iyabo Ojo mọ̀ rí àánú gbà o. Iyabo Ojo mọ̀ rí àánú gbà o. Ẹ̀yin tèmi, àfẹ̀yàn tó bá jorí ahun, tó jorí ọká, kódà kó jorí ahun tó jorí ọká, you will be moved. Ìwọ náà ó wish ẹ pé ọmọ rẹ ọkùnrin, ọmọ rẹ obìnrin, kí dáadáa rẹ ṣojú ẹ̀mí ẹ̀. I'm telling you. Iyabo Ojo, àánú lórí gbà o, adé orí ọ̀kín. Kì í ṣe mímọ̀ rẹ̀ ṣe rẹ o, adé orí ọ̀kín. Iyabo Ojo, Iyabo Ojo rá àánú gbà. Everybody was there. Everybody wants to be there. Ẹ̀yin tèmi, ṣé rí àwọn aṣọ ẹbí tẹ́ rí yẹn, especially ti àwọn obìnrin yẹn, kì í ṣowó kéékèèké o. Ṣé rí owó táwọn tailor náà wá gbà, kì í ṣowó kéékèèké. Báwo la ṣe mọ̀? Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu Pella. A ní apẹ́ lẹ́yìn ká lè bá apẹ́ láyé. Apẹ́ lẹ́yìn láti report situation yìí ká lè bá mú àwọn vital information wá. Kò ní dá kákan mọ́ gé story láàbọ̀láàbọ̀. According to Pella, ó ní ìgbà tí Jarvis fẹ́ ra aṣọ yẹn pé aṣọ yẹn ó ti tán because wọn ò tètè rántí. Jarvis 2 yards nìkan, bẹ́ẹ̀ ṣe ń wo Jarvis by 2 yards nìkan lórí. 2 yards yẹn tó dẹ̀ rí almost 300,000. Ẹ̀yẹn wo, that is if it's 5 yards, if it's 6 yards ńkọ́, that means 1 yard is almost 150,000. Tẹ́ bá wá ra 5 yards, okay, ra 6 yards, ẹ̀yẹn wo iye tó cost. So wedding àwọn èèyàn jàǹkànjàǹkàn ni. Àwọn tó rí jẹ, àwọn tó rí mu, àwọn ìlú mọ̀ọ́ká. This wedding is the talk of the town. And mo ṣì ń wo wedding tó máa bí tiẹ̀. Mo ṣì ń wò, mo ṣì ń retí. Iyabo Ojo rá àánú gbà. Bákan náà, a rí dádì wa Ọdúnládé Adékọ́lá. A rí dádì wa Ibrahim Chatta. Àwọn yàtọ̀ tán ni, àwọn dúró tán. Àwọn ò bá wọn wọ aṣọ ẹbí green, àwọn wọ white. Àwọn dúró tán bí ọ̀kín. Ẹ mọ̀ pé ọ̀kín òun máa ń dá ṣe tiẹ̀ nínú igbó. Ó máa fẹ́ yàtọ̀ nínú igbó láàrin àwọn ẹgbẹ́ ẹyẹ yòókù. Ó máa fẹ́ yàtọ̀ bí Ọdúnládé Adékọ́lá àti Ibrahim Chatta bí wọ́n ṣe ṣe nu. Wọ́n wọ white. In fact, there was one of the video to capture ọ̀rọ̀, I think Fẹ́mi Adébáyọ̀, bàbá wa Fẹ́mi Adébáyọ̀ tó ní, ǹjẹ́ pẹ̀lú ìfẹ́ ló fi sọ o, pẹ̀lú ìfẹ́. Ǹjẹ́ Ọdún ra aṣọ ẹbí báyìí? Wọ́n ní rárá o, kò wọ aṣọ bí o. White ló wọ̀ as usual. That is to say, bàbá wa Ọdúnládé Adékọ́lá àwọn máa ń like láti wọ white. That's nice, that's good, that's good, that's good. I'm sure kì í ṣe pé kò ní ra aṣọ ẹbí yẹn, but it just likes to look differently in that white. Yes. Ó ṣeé ṣe pé ara àdó àgbà náà ni. Ara àdó àgbà. Ìwọ náà wẹ̀, ìwọ gan lè emulate o. O lè emulate. Èèyàn tó bá ti ń wọ white, ó ní meaning. A máa sọ yẹn níjọ́ mi. In fact, ẹ̀yin tèmi, ibi tó tún wá brígè ní Kuma. Ibi tó brígè ni. Ó ní owó táwọn èèyàn ń ná o. Àwọn èèyàn ń náwó bíi paper, money na paper. Wọ́n parákùnrin kan ní Soso. Ó já dọ́là. Ó já dọ́là. Bí mo ṣe ń wo dọ́là yẹn báyìí, mo ṣe bí $1 ni. Ni mo zoom ẹ̀ báyìí, I say $100. Ni mo mú calculator, mo fi calculate one bundle. One bundle yẹn 50 million ni o. Ẹ wá wo iye bundles tó wá ná. Ó ní kọ́kọ́ àtàwọn mìíràn náà tí wọ́n ná pound sterling. Tí owó Nàìjíríà wa náà gbẹ́yìn o. At a time gan àwọn èèyàn náwó lọ́yọ̀ kọ̀ọ̀kan mọ́. Wọ́n ju bundle ni. In fact, bundle ọyọ̀ kọ̀ọ̀kan wá dàbí ìfìrú. Wọ́n kàn bù ni. Wọ́n wá bu bundle. Iyabo Ojo mọ̀ rá àánú gbà o. Wow. Iyabo Ojo mọ̀ rá àánú gbà o. Bẹ́ẹ̀ náà ni mo rí fídíò kan bí ẹ máa wò báyìí nísìn. Ibi tí Soso, Iyabo Ojo tiẹ̀ ti mọ̀ pé iye dọ́là tó máa wá nígbà tí Soso yẹn ná dọ́là yẹn, lọ́yọ̀ kọ̀ọ̀kan tó ná. Sister mi o, ìbẹ́ wí ló fọwọ́ guide gbogbo dọ́là yẹn báyìí, ló fọwọ́ guide ẹ̀. Ìgbà tó yá gan tí Iyabo Ojo gan rí dọ́là, òun gan wò pé ẹ̀yin èèyàn máa pa mí pẹ̀lú dọ́là sí i. Ẹ̀yin tèmi, Iyabo Ojo rá àánú gbà o.
dáadáa tí yín náà sojú ẹ̀mí yín o. Everybody was there. Eniola Badoo, in fact àwọn náà ná bọ́ndù, wọn ò ná lọ́yọ̀ kọ̀ọ̀kan mọ́, bundles ni wọ́n ná. Bẹ́ẹ̀ náà ni sister wa Tóyìn Ayémakù, àwọn náà àwọn nìyí olóde, wọ́n sáré káàkiri ni from year to year láàrin wọn tí wọ́n sá káàkiri. Wedding yẹn was marvelous. Iyabo Ojo was marvelous. You don't need anyone to tell you otherwise. You don't need anyone to tell you otherwise. Ora ànúgbà, wedding yóò wà ní tán láíláí. Ìgbéyàwó yìí kò ní bàjẹ́, nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Ìgbéyàwó yìí kò ní bàjẹ́ o. Ìgbéyàwó yìí kò ní bàjẹ́, everlasting ló máa jẹ́. Ọkùnrin àbíró, obìnrin àbíyè. Lẹ́yìn ìgbéyàwó kí wọ́n mọ̀ ní àdáìnò, Ọlọ́run ní jẹ́ kẹ́ rí àdáìnò. Àbámọ̀ ṣe kò mọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ Iyabo Ojo. àìdáìnò àbámọ̀ ṣe kò mọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ Priscilla lórí ìgbéyàwó àìdáìnò àbámọ̀ ṣe kò mọ̀ ní kẹ́yìn mọ̀lẹ́bí ọkọ Priscilla dáadáa là á mọ̀ rí ànírà ìdá ẹ̀yin tèmi ẹ ní sùúrù kẹ́ ẹ wo the rest of the video so ibi tí mo ti caption Pella bó ṣe sọ̀rọ̀ lẹ́yìn that is on one of his life bó ṣe confam iye tí aṣọ yẹn jẹ́ dẹ̀ Fẹ́mi Adébáyọ̀ ibi tá a ti confam tó sọ̀rọ̀ nípa aṣọ ẹbí ti tìfẹ́tìfẹ́ ni o Ọdúnládé Adékọ́lá ẹ̀yin tèmi a fi yín kalẹ̀ ní ìsìn báyìí bóyá àwa lè rí bí post àwọn other videos wa ẹ dákun ẹ bá wa wo other videos wa láyọ̀ àtàlàáfíà gbogbo yín náà lè máa ṣerú ilé ìfọmọ gbogbo yín lè máa ṣerú ilé ìfọmọ kò ní bàjẹ́ dáadáa yín ó máa ṣojú ẹ̀mí yín o dáadáa yín ó máa ṣojú ẹ̀mí yín àní ìgbéyàwó ọ̀rọ̀ Ọlọ́run ẹ lè bàjẹ́ ire o ó dàbọ̀ náà. 2 weeks to that time when they wan do wedding we collect they say everything don finish Jarvis so me una know say Jarvis this thing Jarvis cloth they say cloth no dey for women again because say e late before me I pay me I don forget so they go talk say cloth no dey they come give Jarvis they come sell two yard come you know how much they sell 2 yard sef just 2 yard though 2 yard almost 300,000 one be ere oh we 2 yard almost 200,000 Jarvis can't join clothes they can't join clothes say don't be kidding most of them they cannot do it say me they proud to join clothes to come they go dey first people go look them down but my baby is concerned my baby is a simple girl it's fine it's very fine I like it the way they sew that thing dey tight normally na so e be corset e dey tight you no go fit breathe you go dey. Tanzania, all actually one around Kale. But one most important thing, you just èèyàn bá dúró báyà bí bó ṣe dúró nǹkan tí èèyàn máa ń rí àwọn ọ̀rẹ́ yìí láàrin mi àti àtọlọ́hun Iyabo deserve it. She's a mother, she's a very strong woman. So recently, Ọlọ́run kádàrá èmi àti Iyabo wá ń sọ̀rọ̀ that woman Iyabo she's strong and she's deserve all the good things that is coming to her. God bless you, Prissy. God bless you, Juma. God bless your union. Alright guys, we have 60 seconds to do